This madness has to stop. Yes. Baby, I cannot tolerate such. I mean, we are co-tenants. Say, Yamu Aja house help for me. Polish money phone to that man, a whole Mrs. Afolanyo to become a soldier. Come on, royal to become a love for sure. No. So my answer, I bet she wants to come my down for only. It's wrong now. I know I can't take it. I cannot. Drono, ṣé ìwọ ló fọṣọ ni àbí mi? No, ṣé ìwọ ló lọ sọ́jà ni àbí mi? You're my wife. Ẹbí mi ni mo wá American honey lọ fún 40 minutes. Kò ṣá ń ṣe wọ. Mo dẹ̀ tún wá rú ẹ̀gbà káàkiri báyìí ni mo wá rú ẹ̀gbà kiri gbogbo ọjà. Drono, ṣé o fẹ́ bó ṣe jókòó nsìn yìí tó relax tó fẹ́ bí ọba dùn yẹn kò tẹ́ ẹ lọ́rùn. O jókòó sórí leather chair, you don't like it. Àbí o fẹ́ ká máa sùn abẹ́ bridge. No, down. Ṣó fẹ́ ká tóyàwó díẹ̀ ni. Ṣé bí torí kọjọ la wá lè dáná ní gbogbo nǹkan tá à ń ṣe yìí. And at least èmi ni mo ṣì ń sáré gbogbo ẹ̀ káàkiri nsìn yìí. Ṣé o bá mi fọ́n bí aṣọ ni? See, the thing is, baby, Yeah. you know I love you. I know. I really do love you. I know. Wọ́n kọ́ lè máa wo kéèyàn kọ́kọ́ máa fi ojú ìyàwó mi rárí náà. Eh? That's not nice. But anyway, since you've actually agreed that we should play along with them, it's all right. Wọ́n lè máa bá wọn fọṣọ wọn lọ. Yeah, wọ́n lè máa rán iṣẹ́ lọ. I mean, tó bá wá pé kó bá wọn gbálẹ̀ lé wọn. I mean, it's all right. I mean, since you've actually, you want to make the sacrifices fún ọjọ́ ọ̀la wa. Irú ọ̀rọ̀ burúkú wo ló ń sọ yìí? Ṣé máa sọ pé inú ẹ̀ bu ni? Maybe you did already. Okay, yeah, inú ẹ̀ bu òórùn Samuel. Ṣé o fẹ́ sọ mí dá ọ̀sẹ̀ kù fún wọn ni? Kí ni reason tí o ṣe lè bá wọn gbálẹ̀? Ọmọ tó kàn. Akun. They dare not try it with me. Yes. Just tó bá try pẹ̀lú mi. Jọ́ ẹ lọ máa mọ irú ìlú tí mo ti wá. Kí ni? Ìlú ló ṣìwò ló ti wá. They dare not. They dare not. Dáhùn. Wọ́n lójú ọmọ ajẹ́bọ́tà èmi la jẹ pákó àbí bẹ́ẹ̀ kọ́. Dáhùn náà, èmi ní kí n máa bá wọn ṣe ẹ̀ránge, èmi mojú ẹ̀ránge, èmi mojú áúzẹ̀. Maybe it's fún ọjọ́ ọ̀la wa. Kí ló ṣẹlẹ̀ sọ́jọ́ láti wọ? Ìbọ́jọ́ ọ̀la wa méjèèjì jọ wà at stake. Exactly, and you're the one making all the sacrifices. You are the man, why can't you take up the responsibility? Baby, I'm not saying that. All I am saying is, I mean, you're the woman. And they say behind every successful woman, there's a man. I mean, it's going to be your glory. Don't let it be successful. What glory am I claiming? You're the woman behind my success. I mean, you've actually decided to make amends for me, to stand in for me. So, I mean... If I'm not fine, you're not fine. Yes. So, bóyá ká tètè ya mọ̀ bá ṣe máa pín kíní yìí, ká máa pín 50, ká jọ máa ṣe pọ̀. No, it's all right. No problem. It's all right. You know I love you, baby. It's all right. Really? Honestly. Over. Bàjẹ́. Mo fi ojú ẹ̀ rí máa bọ̀. Omi ìgbé owó jẹ́ tó wọn ló dẹ̀ ń jẹ. A ní mo kàn ń darí boríbo ni. Gbogbo ẹ̀ ló dẹ̀ ń ṣe. That's brilliant. Tó bá rí bẹ́ẹ̀ gbà yẹn, jẹ́ kí èmi náà sì lọ bẹ̀rẹ̀ sí ní ran níṣẹ́ àbí kò sí time. Jẹ́ ká ṣe bá ṣe tó ni o. Báwo ni? Jẹ́ kí èmi máa dì pẹ̀lú ìyàwó kí wọ́n mú ọkọ kó máa dì pẹ̀lú ẹ̀. Ó ti tán. Bọ̀bọ́ yìí máa jíṣẹ́ láyé ọ̀. Omi ìpọnrọ lọ sọ́jà ó dé lọ. A ní pọ̀. Ìyá máa jẹ bọ̀bọ́ yìí. Ó rí pé sẹ́ńtà rọ̀gì dọ̀tí ni. Àwọn báyìí àfi swagi fọ́ rọ̀gì. Big boy. Èmi àfẹ́ big boy wèrè. Odidi big boy. Ó máa fi tattoo fọ́ ni. Ṣé gbogbo kí ni jama mọ́nà tó máa ha agbárí sọ yẹn gbogbo ẹ̀ ló máa fi fọ́ rọ̀gì. Ajẹ́sẹ̀ mi àfẹ́ ṣoṣẹ́ ti máa rán ṣáàjò wà nù mí. Jọ oúnjẹ mi kọ́ ìyẹn importance náà. Jọba mi oúnjẹ nìkan mi lè gbàgede ní ẹsẹ̀ fún mi. Ó lè máa mú oúnjẹ lè kó fi máa nú àṣẹ noodles ni. Rádaràdá bí obìnrin ọlọ́kà àwọn oúnjẹ. You are so interesting. Ayídáadé bóyá ṣe máa ń lọ́mọdé oúnjẹ báyìí. Imported house with tattoo. Bàbá, ìyá ẹ ti sú mi o. Bí ìṣe bò bẹ́ẹ̀ ṣe wà mí ní pàrọ̀ fún yín. Àwọn Ọlámídé Davido nice gbogbo wọn lórúkọ tó mi adẹjọ́ ṣe kéré nù Bàrígà ń bẹ́ẹ̀ ni ọmọdé náà tún jẹ́ sí mi wọ́n dẹ̀ ti gbé dání sàn ti lówó lọ́wọ́. Bàbá àti dọ́gbọ́n sí ni mo wá fún.
ọba bíi ìdìbò. bàbá àfẹ́ ṣoògùn owó. ẹ o bàbá òótọ́ ní kejì mi sọ ṣẹ́rí báyìí wáyé àwọn àgbọn afẹ́ lówó afẹ́ gbé dání àwọn ọmọ tó wa kan tà mẹ́yìn wọ́n ń lo jíwà kan ń lo formatic àwọn kan fẹ́ lo èyí tó jù yẹn lọ ó ti ṣe kẹ́kọ̀ọ́ bá a ṣe kí ní kó kàn wẹ́ẹ̀kì tó bá ti fi lè wẹ́ẹ̀kì lásán ọlọ́run ọba tó ti fi lè dán tẹ́ ti ṣe ogbẹ́ tíṣẹ́ ti ṣe àwọn ọmọ bá máa ń dáṣà kan pé iṣẹ́ nu ẹ bò bẹ̀rẹ̀ ń wo ìmọ̀ pé bàbá ẹni yín máa bò gan kẹ́kọ̀ọ́ bá a ṣe ó tán tí bá ń bọ̀ lọ́dọ̀ yín limousine ni máa gbé àmàtí gbaná màmá kàn mú kílẹ̀ yín lọ́wọ́ kan ó tán síbẹ̀ nìyẹn. ẹ má bínú sẹ́ẹ̀ni sẹ́ni. wẹ́dà ni mo kọ́. wẹ́dà ìwọ kọ́. aluminium lèmi kọ́. ọ̀dà náà ẹ tẹ̀ra amásẹ́yìn o ìrẹ̀tẹ̀ tí ó tẹ méjìlá tẹ̀lá tí ó là yẹbẹyẹbẹ bí ọbẹ̀rẹ̀kẹ́ ẹ̀yin náà padà là. bàbá mo ti ṣiṣẹ́ agbára ti pin mo ti wẹ̀ gbogbo ojú mi ti bó bàbá ẹ bá mi dọ́gbọ́n sí jàre kí n ṣáà ti lówó ń tèmi. àbí ká ti lówó kò ṣáà ti lówó báwo. ẹ bẹ́ẹ̀ yẹn sọ́ọ̀rì. ká ti lówó. ẹ fẹ́ lówó tipátipá. ọ̀dà náà àti lówó yín ò le àmọ́ àwọn nǹkan kan tá a lò ń ló lé ń bibẹ̀ àtúbọ̀tán tá a bá wá ṣe fún yín náà agbára yín ò ní ká. bàbá ẹ fọ̀rọ̀ àtúbọ̀tán ẹ fọ̀rọ̀ agbára lẹ̀ ṣe níbẹ̀ yín wò wá anágbára gan ẹ má wò pé jàǹjàlá ni wá anágbára ta lè fi gbé. ọjọ́ ọmọdé bá sóògùn ló mọ̀ mogun tí ń bẹ lẹ́yìn tí mo fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ ni ọ̀dà náà tẹ́ bá wá kárí gánú tẹ́lẹ̀ fẹ́ ṣiṣẹ́ tẹ́ fẹ́ ṣe ẹ máa lọ tó bá dọjọ́rọ̀ kẹ́yìn méjèèjì ó padà wá kẹ́ múyàn kan lọ́wọ́. bàbá adétán. adétán bàbá ẹ máa gbúrò wa. Yeah, you have to go straight to the point because money meeting continue for in the next 2 hours. So how can I help you? nǹkan tó fẹ́ rí ẹ fún òní nǹkan tó máa parí within 1 hour àfi tó bá dára ẹ dúró sí díẹ̀ òjò rọ̀ lánàá ṣe rántí ẹ ó possible kó má rántí ṣe nǹkan tí ò ní iṣẹ́ ò ní wọn kó ojú rọ̀ ta òjò rọ̀ then gbogbo sound protector sandgan gbogbo ẹni yẹpẹ ti wà lára ẹ wíyàn máa bọ́lẹ̀ máa mọ́tò máa yẹ kí mọ́tò dọ̀tí ni mo dẹ̀ ní meeting the next 1 hour ṣe bí 2 hours ni wọ́n náà fẹ́ jáde ní tiẹ̀ tó bá fọ́ tán kó tó ti gbà yẹn wọ́n ní ìdẹ̀kọ́ bá mi clean mọ́tò. Sorry, Mr. Ola. Tí wọ́n máa get yín dáadáa. Nǹkan tí ẹ̀ ń try láti sọ nísìnyí òun ni wípé kí èmi wá lọ fọ mọ́tò yín. Of course wọ́n á fọ́ tinú tìta because ó dọ̀tí mi disturb ẹ̀ ń jẹta náà ìgbà tí ó dọ̀tí ń jẹta mi ṣe wà báyìí ọ̀làpọ̀ dọ̀tí lè mi ṣe wà báyìí one of your responsibility ni o listen it's a matter of choice ṣọ́nà mi yẹ tó bá wọ̀nyí kẹ́ ṣe ni I am not forcing you guys tó bá tẹ̀yìn náà bẹ̀ ṣe ń bá lọ yìí ẹ lè máa continue bẹ́ẹ̀ choice nìkan ni ayé wọn force yàn fi pamọ́ yàn sí just like that kó wá fọ mọ́tò ni mo sọ mi ni kó wá kò lè tó yẹn. It's alright ram èrìwó nu mọ́tò yín náà. It's alright. You are madam Banude ìwọ kọ́ mọ̀ bá wí òun mo ní kó wá fọ mọ́tò ẹ fẹ́ jọ fọ́ ni tẹ lanú lẹ́bí go tàdá ẹ you say what. It's alright. hold option you have to go so the problem ti mo ní ní ìgbéraga tó wà lára ẹ o lè lọ́ máa fi gbogbo àwọn rádàrá ẹ wọn lè fọ mọ́tò. lọ́kọ́ wọ ìwọ̀n kan bí nínú náà tó bá mu dání tiẹ̀ má wà lọ wà á rí kó dọ̀tí lọ ó ní ìdí fọ́ tẹ̀lé mi lọ. Jọba mi kó àwọn phones down, you know, it's not waterproofed. You understand? Mumbo, just go back. àjọ tọkọ mi wá padà dé errand boy mi errand girl ọkọ mi errand boy. ejò dúró ń gbọ́ wúgán lójó la yóò ní bàjẹ́ nígbà wo la ní tí ọbẹ̀ bọnú ọjọ́ la ká gún ṣàkàṣàkà ká sọ di bọ́ọ̀lù ká gbà dànù nígbà tẹ́lẹ̀ yìí nàgbọ̀nàgbọ̀n sọ̀sọ̀ yẹn wá sọ ọkọ tèmi pẹ̀lú fine boy yellow pọ̀pọ̀ ó sọ di ẹni tó ń fọ mọ́tò láì ṣiṣẹ́ car wash àwọn ọjọ́ la ti bàjẹ́ ti bàjẹ́ no ọjọ́ la yẹn ò lè dá àwa fúnra wa báyìí lọ́mọ ọjọ́ la yẹn jẹ́ ti bàjẹ́ no. gbogbo àgbẹ̀ ibi tí ẹgbẹ́ máa ń sá sí yẹn ilé gbogbo mọ̀ má lọ yíyó ọbẹ̀ kí ni máa ń yọ ọbẹ̀ ẹ̀ fọpọlọ fọ. ẹ gbọ́ kẹ́mi ṣe kọ́ ẹ fọ mọ́tò mọ́ tónítóní ẹ bá mi fọnú ẹ̀ náà ẹ sà kẹ́ ẹ fún aṣọ dáadáa kẹ́ tó fi nu dashboard o ẹ bọ̀ mi lọ́wọ́ iṣẹ́ ọ̀dà o ọwọ́ yín ti yá yìí ẹ jọ ẹ̀rọ aṣẹ́ jẹ́jẹ́ o mọ́tò ìwọ̀n o ẹ̀rọ bá mi fọ gbogbo inú ẹ̀ pátápátá ní kẹ́ ẹ fọ
problem ti máa ń pé ṣọwọ́ yín máa tókè báyìí ẹ̀gún táyà ẹ má gbé ládàá sára mọ́tò o wáyé pé bẹ́ẹ̀ lórí yín kú sí ẹ̀gún táyà kẹ́ fọ gorí àwọn kan máa wà lókè tó máa ní mọ́tò kó má bí ò mọ̀ gbogbo interior pátápátá ni kẹ́ ẹ nù àdẹ́nsà mo kó sínú mọ́tò tó tíṣẹ̀ bá ṣẹ́yàn dé stage kan ó máa ń bá àfọwọ́ rárìn owó wà nù mọ́tò mi omi gbúdọ̀ wá ti o mo mọ èyí tí mo kó síbẹ̀ o kí wọ́n á di pé bóyá ẹni pé bóyá èmi òkùnkà mi kíní kan ló kówó lọ kẹ́ ẹ fọ gbogbo ẹ̀ kó mọ́ kẹ́ ẹ nù gbogbo dashboard yẹn ẹ dẹ̀ má bà wáyé pàjẹ́ ṣẹgbọ́ torí ẹni tí ò ní ẹni ò ní mọ iye ẹni ṣẹgbọ́ kẹ́mi ṣe ọ̀pọ̀ ẹ̀fọ́ ó mọ́ ẹ má wà pẹ́ o kọ́ mo jáde láìpẹ́ Mr. Afọláyàn. Mr. Ọlá ṣẹ́rí mama bẹ̀yìn náà ni mo mọ̀ pé mo ti fẹnu kọ. ẹ̀yin fẹnu kọ adúrú yín á fẹnu kọ adúrú ẹ̀yin yín á fẹnu kọ láyé ẹ lè fẹnu kọ ṣẹlẹ̀ débi fẹsẹ̀ kọ tó mọ̀ gbogbo ara ló fi kọ. ìyàwó mi gan ròyìn ó ròyìn nǹkan tíyàwó yín fojú òun gan rí. ẹ̀yà kí ló ṣe fún. Mr. Ọlá ẹ mọ̀ kí makọ ní ọ̀rọ̀ ilé ayé yìí ó ti yí sí ọ̀dọ̀ wa rí ọ̀dọ̀ yín ló yí sínsìn ẹ̀yin dẹ́ mọ̀ pé current ló wà kò sí champion ṣọ́run ní yẹn yín mò ń bẹ̀yìn ní ẹ̀kọ́ ṣe rí gbogbo ipa àǹfọ̀mọ́tò yẹn jẹ́ àgbàgbé ẹ̀kọ́ dáríjì wá ṣe rí mo lè lọ síta kí lọ pé àwọn boys tó bá jẹ́ pé 10-20 boys wọ́n á dáwọ́ bo mọ́tò yìí wọ́n á fọ́n sínsìn and better nevertheless mo dẹ̀ lè gbé lọ sí car wash. wèrè tẹ́yẹ̀ wọ́n á ṣe wèrè àgbo wèrè akọ gidi lẹ́yà ẹ̀yà wèrè gan ẹ̀ tó wájọ wèrè àti ẹ̀yìn ní dialogue gidi lẹ́nu ẹ̀ tó mọ current ẹ̀ mọ pass ìyà ò tí ì jẹ́ ṣé ìyà tó ń jẹ́ ìyà Ankara ṣì ni ní bàbá yín sókè tó bá di ìyà kaki àbí ìyà jeans tẹ́ẹ̀rí fọ̀ tẹ́ẹ̀rí bọ́nú ẹ̀ pátápátá ẹ̀ fọ mọ́tò ẹ̀ fọ́jú mọ́tò lọ ó dà pé ẹ wọ wèrè ẹ̀ ṣì ń pòwe èbó ló mú tẹ́lẹ̀ bó tàtú mọ́ ẹ̀ ìyá ni kejì ló ń dóògùn yẹn ìyà ṣẹ́jú mélòó lẹ́ ti jẹ́ tẹ́tí ń kóbó ìbẹ́ lẹ́ ti ń gbó bí àkísà tó fi nu ṣáláńgá àbábẹ́tà rẹ̀ lẹ́lẹ̀ fọ ẹ fẹ́ mọ́tò lọ ẹ tún ṣe big boy ẹ ń fakọ sí ẹ ń jẹ́ ìyẹn tún fakọ sí àní yóò ṣe bẹ́ẹ̀ ni ló wọ jeans ẹ bá mú kọ́kọ́rọ́ kan ẹ má bá yà yìí má fọ ẹ fẹ́ rìtáyà ni ẹ fọ tọ́yà tìdùnnú pẹ̀lú orí pípé ẹ rẹ̀ níjàlè á dẹ̀ mọ́ ẹ fọ kíákíá wá gbá pálọ̀ ẹ fọ kọlọ fọ ó wà ní mọ́tò mi gbogbo lójú ẹ fọ kí a fi big boy fọ yẹ ìyàwó ìkílẹ̀ sọ pé má fi fọ yìí. ẹ má fọ. ẹ fọ mọ́tò kẹ́ kó sí lọ. kejì mi ẹni máa lò. olóṣì kíni. àwọn ni máa lò. ẹ̀dá dámọ̀ inú dúdú inú jìn inú òṣèré fẹ́ni tó ṣe máa ní ọgbà mi ò lọ́wọ́ ẹni tí ṣe ni títú gbá ni síbẹ̀ ẹjọ́ wá sí àyín ní ìsinmi. bàbá ẹjẹ ń já yín sí kò lẹ́bí kò lára ọmọ múdà kẹ́kẹ́ ni o àti ilé Ifẹ̀ ibẹ̀ lọ́ọ́ ti wá èmi ò mọ anybody wọn rí ẹ wò òun ti máa lò bó ṣe wáyé sí máa lọ tán wọlé kò sẹ́ni anybody tó ń wà tí mo mú dé bí ó ti yẹ yín. bàbá ìmákọ́ra fi kọ́ sẹ́ni ẹ ti jẹ́ pé ẹ máa fi kọ́ sójú mi mọ́ mo ṣáà ti lè wá bí. mọ́kùnrin iṣẹ́ ti ṣe ń gbà náà. kí lọ mú wá. ó lọ mú wá. ó rẹ̀ ní ṣe oyè bàbá ibẹ̀ èmi ló fẹ́ lò bàbá yẹn wo ẹ má dá sí o ẹ má dá sí o. bàbá ẹ má dá sí o. ayé bẹ̀rẹ̀ ní àyè yé o kọ́ ẹ má dé bàbá ẹ sílẹ̀ ẹ sílẹ̀ ẹ sílẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ ẹ sùn jẹ ayé bẹ̀rẹ̀ o kọ́. ó máa pẹ́ èmi mọ̀ pé ó máa pẹ́ tó báyìí mo rò pé mà ní ẹni ọ̀ndà wọn àwọ̀ àwọn máa ṣe tán ni báwo ni ṣé o ti fọ̀ tán ṣó mọ́ àní ṣó mọ́. request ọ̀nà bí lọ mi no o ṣe bọ́ síta kúrò bóyá o máa bí kò mọ̀. má bí inú mo bẹ ṣe. no wait are you mocking me? Yeah. You're mocking me. Wọ́n fi mi ṣe right? Let me tell you one thing. Tó bá di ọ̀la, tí ó bá di ọ̀la, tó bá bí Mr. Ọláre, tó bá mọ̀ kọ́ bí ìkùnrin gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ generation ìdá, kó wá kọlẹ̀kùn mi. Yes, he would know the stuff I'm made up of. Kó tó wá pè mí pé kí wá lọ fọ mọ́tò láàrọ̀ la. Baby, wo wọ́n máa bí baba ńlá kú baba ńlá pọ̀rí pọ́ngbá ẹ̀dá àwa pè é lọ́la. Baby wàá bá fọ mọ́tò under pilot kan ló fọ lẹ́yìn ìgbàdọ̀là wà fóun fún rẹ̀ yẹ́yẹ́ wà fóun fún rẹ̀. You're not preaching the sermon I want to listen to. ọ̀rẹ́ ọba mi lára mu. bẹ́ẹ̀ni yẹ́yẹ́
ṣe lánàá ńgbà tèmi máa ṣe house shot tèmi tán ṣé ò fi mi ṣe yẹ̀yẹ́ gbogbo yẹn swear tó fi fine boy lọ fún under pilot orí mi mú ẹ 50-50 làwọn àbá ikú ọ̀nì èmi ti ṣe tèmi ìwọ náà ti ṣe tí adé wọn máa ṣe lọ ni kọjọ́ ọ̀la ilé ìdá náà ni kọjọ́ ọ̀la ilé ìdá ni bẹ́ẹ̀ ni ó yẹ. bàbá yìí wọ́n mú fanọ́fà sí mo ṣe láti lérò pé mò ń káàánú ẹ̀ olóyún burúkú ara ti ìyàwó ẹ̀ ló ṣàwọn oníṣẹ́ káàkiri bí ọ̀ṣà ń ṣe tí bá máa dé báyìí yìí kúkú ló máa kẹ́sì dájú ọ̀rọ̀ sí i ó ti lọ fún mọ́tò èsì tí wọ́n ń ṣe 50-50 làwọn àbá yìí. Mr. Ola, nǹkan tí ẹ̀ ń sọ kò yé mi dáadáa, so ó máa better kẹ́ expatiate, you know. Yeah, ó possible kó má yé yín because to make a daft person understand them language. Anyway, kí n mọ̀ ń dúró fún first I would like to see it because ọ̀gá àti ọmọọṣẹ́ ò lè jọ dúró. Àkọ́kọ́ you see Mr. Afolayan ẹ ti jẹ̀yà gan-an. Àánú yín ṣe mí. Èèyàn lẹ́nu ara dèmi dẹ̀lẹ́mí náà, I understand. Kò wá ní dá kí n máa wò kí àyẹn máa jẹ yín lọ báyẹn má ní nǹkan ṣe sí. Ṣẹ̀mẹ̀ tó ti bó ti ní tẹ́lẹ̀ tó gbé pẹ́ẹ́lí tó wá di gbogbo ẹ̀kọ́ fẹ́ dé fẹ́ máa lọlẹ̀ fún. Honestly, àánú yín máa ń ṣe mí. Ṣèbára kí ìbàdàn máa park mọ́tò sí ẹ̀yin náà wé empty. Kò tó sì ń da wádìí gbóhùn padà lọlẹ̀ bó dẹ̀ tó kó máa bàjẹ́ tán. Ẹ ń wọṣọ sleeve designer parking shed lẹ́wọ̀n tẹ́ tipẹ́ tí wọ́n jà pépé àbí bí house boy. Nǹkan tó wà tó wọ́n jù lára yín gbogbo nǹkan tẹ́ láyé ìṣòwò rẹ̀ kó máa lọ́wọ́ ẹ̀kọ́ máa tàwọn náà jẹun ni. Ẹ má sunkún iṣẹ́ rẹ̀ kún wọ́n encourage yín. Mo wà bóbó yín lọ yẹn ò dá because èèyàn lèmi náà nàmi man. Mo dẹ̀ mọ ọkọ tó jọ ọkùnrin máa rí tí ò bá lówó lọ́wọ́ àwọn ìyàwó wa they can be very very ridiculous ọkùnrin ò bá lówó lọ́wọ́. Condition tẹ wà mí break wọn bẹ́ẹ̀ o ìyàwó á sọ̀rọ̀ sí yàn kò sí nǹkan ṣẹ́ tó ní fẹ́ràn yàn nílé mọ́ ọkùnrin sọkùnrin ojú ní rojú ṣàánú gbẹ́gbẹ́ kó wá final solution sọ̀rọ̀ yín má dé gbìyànjú kàn fẹ́ máa dà ẹ́ ríbodìbò and as it is nǹkan tó jẹ́ final solution yẹn sà kì í ṣe ọ̀nà ní kẹ́ ṣe o it is not a forceful thing but I promise you lẹ́yìn ilé tí mo fẹ́ sọ pé kẹ́ ṣe tí bá ní kẹ́ ṣe any other thing ẹ má gbọ́ sí mi lẹ́nu. Bóyá kí kúkú wọlé lọ kí lọ pé ìyàwó mi sọ ẹ kó kúkú ṣàdúrà fún wa. Ẹ má ṣe mistake yẹn ọkọ lórí aya anywhere in the world àṣẹ tí n bá pa fún ìyàwó mi kò gbúdọ̀ yiri ẹ̀ wọ́n máa ṣe ni ẹ̀yin lèmi máa bá sọ̀rọ̀ tẹ́ máa lọ báwọn sọ̀rọ̀ nulẹ̀ kò dé gbúdọ̀ kọ sí lẹ́nu àfi tó wá pé yóò láìkì ìyà tó wá pé báyà múlẹ̀ bí ẹgbẹ́ ṣú ni kọ́ńtà ilé àwọn yín ń dán tẹ́lẹ̀ nítorí dàbá yóò yé mi ní ìdẹ̀fẹ́ kẹ́ máa bá báyìí lọ má lè kọ́ máa bá báyìí kú ẹ̀rí ọkùnrin jẹ́ kémi gan gbádùn pé ìgbà tí mo ní solution lọ́wọ́ kí ló ti mi fún yín it's a very simple thing very the simplest thing ni mo kàn fẹ́ kẹ́ dààmú owó tí mo ní fún lájọ́ yìí ni òun ló rọrùn jù fún yín láti ṣe wọ́n tẹ́ kàn máa ṣe báyìí tó dẹ̀ máa happen ni mo máa ń láti fọ́yàwó yín ẹ̀ máa fọ́ fọ́yàwó yín. Mr. Ola tí nǹkan tí ẹ̀ ń sọ bá yé mi dáadáa ẹ fẹ́ bá ìyàwó mi ní àjọṣepọ̀. Mo fẹ́ fọ́yàwó yín bí àwo mo fẹ́ rún bí aṣọ òfì àti mo fẹ́ lù bí gángan mo fẹ́ wó ìyàwó yín fẹ́ rún gidi mo fẹ́ là òun dẹ̀ ló rọrùn jù ẹ ṣe ẹni tí a bá lè ṣe it's not a big thing. Mr. Ola. No it's not a forceful thing tẹ bá like ìyà tẹ́ ń jẹ you can continue that pattern dandan kọ́ ni kẹ́ sọ pé kò ṣe o. Báwo ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Kí ló máa ṣẹlẹ̀. Ẹ mọ̀ pé kò ẹ̀ṣẹ̀ sọ fún mi sìn kò dẹ̀ ń ṣe nǹkan tí mo plan fún tẹ́lẹ̀ ẹ máa fún mi ní few time ṣọ́ mi yẹn ṣó máa wọlé lọ ẹ mọ̀ pé ẹ̀ náà lọ sọ pé ọkọ òun ni olórí aya everywhere in the world ti dé yankee. ẹ jẹ́ kí mi lọ pàṣẹ fún un máa pè é wọlé ṣé wàá kí bẹ́ẹ̀. ẹ wo kí á ní kẹ́ ṣe wẹ̀ má yẹ kó pẹ́ ẹ lọ sọ fún un down ẹ má pẹ́ mo ń kò easy o but as a man you have to do what you have to do kẹ́ lè fi bọ́nú ìyá ni àná yín ṣèmi náà. What's up? Kí ló lóun tó sọ báyìí? Baby, ṣùgbọ́n Ọlọ́run ti gbàdúrà wa. Ṣorí nǹkan tí Mr. Ọlá béèrè fún. Baby kò tó nǹkan tí gbogbo wàhálà táwọn pípé ti ń fi wá ṣe tẹ́lẹ̀. Ibi ẹni tó mọ̀ pé Ọlọ́run ti fi àánú wá sí àwọn pípé lójú. Ṣorí nǹkan tí Mr. Ọlá tó béèrè fún. Baby Mr. Ọlá sọ pé àwọn
kóun fẹ́ fọ́ ẹ. Ó fẹ́ fọ́ mi. Ṣé o máa sọ mí dàwó ni? Why tó ṣe máa sọ pé òun fẹ́ fọ́ mi? Irú àwọn difficult task wo nìyẹn? O understand? Kò yé mi. Okay, Mr. Ọlá sọ pé òun fẹ́ rún ẹ. Ó máa rún mi. Ṣé o fẹ́ sọ mí daṣọ ni? Aṣọ ṣàlẹ̀ yàn ọ̀run báwo ló ṣe fẹ́ rún mi? Maybe I don't understand. Ó ti yẹ náà. No. Okay, baby, Mr. Ọlá sọ pé òun fẹ́ lù ẹ. Òun fẹ́ lù ẹ ní àlùyá. Ṣórí máa ní ti wá burú finally ni. Ó lóun máa lù mí, ṣó máa yẹgbà tì mí ni bí mo ṣe tó yìí. Bọ́jọ́ orí mi ṣe kù yìí lẹ́nìkan máa sọ pé òun fẹ́ lù mí. Why tó ṣe máa lóun máa lù mí? Ṣó fẹ́ mú mi padà lọ sí primary school ni? Ó tún yẹ náà, baby. Kò yé mi náà. Okay. Baby. Mr. Ọlá sọ pé òun fẹ́ bá ẹ ní àjọṣepọ̀. Are you joking? Are you serious right now? Are you serious right now? Ó sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn fún òde lè olórí láyé wá sọ fún mi. Ó wò mí dáadáa ó dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí mi. Me. What has come over you? You slap me. Yes. You slap me. Yes, and I will do it again. Ó yá rephrase ọ̀rọ̀ yẹn sìn yìí. Kò ṣẹjọ́ ẹ̀. Ẹ̀mí tí mo ń jókòó síbi tí mo ń bẹ dialogue ni. Ṣùgbọ́n Mr. Ọlá ń bọ̀ àbá mi sí. Sorry, Mr. Ọlá ń bọ̀ àbá mi sí. Báwo ló ṣe máa ní Mr. Ọlá ń bọ̀ àbá mi lò? Is he joking? Frustration ti mú bọ̀ wẹ̀rẹ̀ session ti bá. Nígbà wo Mr. Ọlá yẹn ṣe máa sọ pé òun fẹ́ wá bá mi lájọṣepọ̀ owó ilé tó gùn gùn tí òun ọbẹ̀ tó ń gùn lọ yẹn tó dàbí long reading ẹ̀dùn kí ló fẹ́ fi ṣe ná? Tá a bá dórí pápá ọkọ̀ ṣó lè dà mí mú ni Mr. Ọlá fẹ́ ni wọ́n ti get here. Final EOD lọ̀rọ̀ yìí end of discussion. Èmi. ẹ ti bá sọ ó ti gbà. Èmi bá sọ mo pàṣẹ fún ni. That is why you are a man. Yes. You are a man. Mo pàṣẹ fún You are a man. ó ń dúdú ìlú àmọ́ ẹ dúró Mr. Ọlá. Yeah. Yeah. Ẹ dúró. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè kankan lọ́wọ́ yín. Mo pé ó máa ń da kéèyàn máa mọ procedure production then end result. Mr. Ọlá ẹ má parọ́ fún mi. Ẹ sà ṣe tí mo yín wọlé lọ yẹn mo lọ wó ogun ayé yín ni tí mo yín lọ mo lọ ṣẹ́ ogun ayé yín ni mo lọ wọnú ogun ayé yín gbóngbóng ni ẹ gbàgbé pọ́n ṣàdúrà fún ogun ayé yín ti ṣẹ́ kí n kàn wọlé kí n jáde kẹ́ẹ́dọ́ lóríire padà ní ojú bẹ́ẹ̀ lọ. Ẹ dùnà how many inches ni mo mí ní nǹkan ọmọkùnrin how many inches. Ìgbà táwọn skoda pé ìta ni a fún adúgbò bíi 9. Kí ló dé ẹni wọ́n rápá ni gírí gbé yín ni kí ló ṣe bí wèrè báyìí kí ló ṣe tẹ́ àwọn ojú báyìí. 5 inches lé. 5 lẹ́yìn kí ni a fi kọ́ wa kí ni ẹ̀kọ́ ènìyàn kọ́ wa ṣé àwọn pé the longer the better the bigger the sweeter ni èmi ò ṣé ẹni tó kọ́ sẹ́nìkan yìí ló kọ́ sẹ́nìkan ọ̀tọ̀ọ̀tọ̀ lánàá wà bọ́lá jẹ fún níkà lóye yàtọ̀ ẹ má wulẹ̀ jẹ́ pé kí nìkan àwọn ibì kan wà tẹ́ ẹ̀ dérí àwọn ẹ̀rẹ́ náà kan tẹ́ ẹ̀ tọ́ pinpin rí èmi àbáyé ńlá ọ̀nà síbi tó ti sọ́nà gbọ́ lónìí búdòsà lèmi ibi tí ń bá kókó ayé ti ṣẹ́ ni èmi kò ilé ọba ò lè bàjẹ́ the more we wait the longer it takes problem yóò yẹ kó jẹ́ inches how long ni máa lò lóye kẹ́ bèrè mi ò lẹ́kùn mi ìmọ̀ bọ́ ṣe ń wá bọ̀rọ̀ Ẹ mọ̀ pé tẹ bá ti di. mi ń tètè wá. Mr. Ọlá. ẹ wo mo ń bọ̀ Mr. Ọlá. mo ń bọ̀. Mr. Ọlá. Mr. Ọlá jẹ́jẹ́ o. I just can't believe it. Ipe tí mi. Báwo ló yẹ fẹ́ sí ilé ètò dúró tó ń wo ìyọkọ̀ òjíṣẹ́ fún ẹni a lè lórí tébù o kò sí skill tó mú àti òbá mi lé mò ń gbá all wing 7 level strong tí ó bá lè tó lè jíṣẹ́ àwọn tójú bá máa tiẹ̀ tó dé ayé ìyẹ́ká wo yàrá yín náà tí ó ti wẹ̀ òórùn nìkan tẹ́mi ò láìpẹ́ ayé mi o anything offensive odò máa ń dànù máa ń da system mi o it's a turn off it's a complete turn off kò yẹ so wàá kọ̀ wá ganga tó wà báyìí ni bó ní kí n ti bẹ̀rẹ̀ màmí èèyàn àǹtí mo fẹ́ràn ti bí mo máa ń mórí nípò bò ni tí n bá gbé ẹnu lé ọkàn yóò mọjẹ́ ṣe àwọn kí ní ìṣe ìgbéraga wọ́n á rẹlẹ̀ they will have low self esteem I am telling you wọ́n á sọ ìrònú àtọ́kọ̀ àkọ́kọ́ tó dáhùn jábẹ̀rẹ̀. àlọ́ ìwà tó jáwé ní. ṣé kò sọ fún ẹ tẹ́lẹ̀. ṣé ìwà àtọkọ mi sórí ìjọ burú papọ̀ ni. kí ló ṣe ṣe kọ́ ẹni. ṣé orí ìwà àtọkọ mi jọ dàrú papọ̀ ni. bí àtọkọ ẹnìkan dàgbà lónìí.
ṣé firigbó mi ò kọ sí ẹ̀bá ẹlẹ́rù. ìdìbò náà dà. Can you undo me? má sọ bẹ́ẹ̀ o àwọn tó jẹ́ ọ̀rọ̀ wọn dùn wọn o bẹ̀rẹ̀ mi o lọ bẹ̀rẹ̀ sí mi kí ló ṣe ọkọ ẹ̀ máa fa o mo lè gbẹ lójó níbi tí mo kí sí o. Èmi màá ló wọlé wọ́n bá ṣé o lè dá mi mú ni tá a bá bẹ̀rẹ̀ kí lorúkọ kọ́ mi ṣe gbẹ tó bó ṣe gbẹ yẹn ṣé o lè dá mi mú ni. mi ò fi ṣe rárá o èmi náà rè mo ṣẹ́kù sí ilé lọ́yẹ́ kúrò lẹ́bùn yẹn ni. kí ni ó ń dà ó yẹ máa bọ̀ wá ṣe máa bọ̀ wá ṣe máa bọ̀ wá ṣe. dáadáa òun tẹ́lẹ̀ tó bá ṣe ọjọ́ ìṣòro bẹ́ẹ̀ lára mu ni ìyá tó ń jẹ́ bẹ́ẹ̀ lára mu òṣèré owó ra mẹ́kọ̀ owó yìí fáìbù ó wà fẹ́ kó sí ọkọ mọ́ ayé bí gbèrè bẹ́ẹ̀ ló ṣe ọ̀n bá sọ̀ṣẹ̀ bí kíní. ilé náà lẹ̀ tọ́jú yẹn wáyé ọgbẹ́lẹ́ yìí. Ọkọ tí mò ń jẹ́ òun wọ̀n ìyá jẹ̀bi ìyá jẹ̀bi ẹlẹ́dàá mi lè máa fi ìyá jẹ àwọn olórí burúkú yẹn fine mo jáde láàárọ̀ pé kì í mo ń jáde lọ ni mo wá drive mo dẹ̀ rúbi pọ̀tọ̀pọ̀tọ̀ mi ìfọwọ́ já sí wọ́n á tóbi sáwọn mẹ́ta kan lára okay being a good man that I am and a good Nigerian mo wá bọ́ọ̀lù pé kì í tiẹ̀ ṣáájú wọn pé ẹ pẹ̀lẹ́ o mi ò mọ̀ mọ̀ o ṣé kí fún yín lówó ọṣẹ o àṣẹ sójà làwọn wèrè wọ́n lù mí oh God wọ́n lù mí ọlọ́wọ́ lù mí ọlọ́wọ́ lù mí o. ibi tí wọn náà tó ti kó kéré nìyẹn ó kù díẹ̀ káàtó ń bẹ yẹn wọn ò ń ṣe sórí fún sójà. àgìlẹ̀dẹ̀ lọ́lọ́wọ́ wọ́n ti nà ẹ́ rí ni. ọ̀dọ̀ yìí gbogbo ojú sọ́rí fún wọn. ní wàá lù ẹ̀ tó tó ẹ̀. ó lè nà mí gan mi mọ̀ pé wọ́n kì í ṣe sórí fún wọn. èèyàn dẹ̀ lè jẹ́ ìyá sójà kó má rántí ẹ̀ ti ṣe láéláé ọdọọdún báyìí ló wọn máa sọ èèyàn bí ìgbà téèyàn ṣọjọ́ bí ẹni. ó ti experience ẹ̀ rí ni. àwọn èèyàn tó ti experience ẹ̀ rí náà ti ṣàlàyé fún mi dáadáa ọwọ́ bá ti ń pọ́dún kan báyìí náà mo máa rántí pé èní ló pọ́dún kan tí sójà lù mí èní ló pọ́dún méjì tí sójà lù mí. máa try káàdì máa rántí eléyìí o torí iṣẹ́ experience tó dáa rárá ìyá burúkú lélẹ̀ káàdì ṣe gé mo rí bọ́yé nà mí páwọn èèyàn ló nà mí ni màdùn wọn láàgì mọ́ mi ni bọ́yé gbé owó tó ń gbà báyìí èrè kan gbá mi létí mò ń gbóhùn girama. tó yẹn ni láì jẹ́ pé bóyá mo lọ sí sàárẹ̀ àmì mo lọ fún wọn fúláwà àyájọ́ táàmì ọlọ́ ẹlẹ́dàá mi máa jà lórí ẹyọ kọ́ yìí ẹlẹ́dàá mi máa jà ẹlẹ́dàá mi máa sùn yé òkú. olúwa akásálíkà ṣé wọn ò ti wá ná díẹ̀ kúrò náà ọjọ́ orí ẹ̀ báyìí. èyí àdàbò ó dùn ẹ̀ ní tó jẹ́ àbá náà báyìí bá fẹ́ lọ 50 years ọmọ àná 20 kú ni ọmọ àkú 30. lémi tí mo ti pílánù pé gbogbo ìgbésí ayé mi ni máa lò pẹ̀lú ẹjọ́ torí ọlọ́run báwo mo ṣe wá fẹ́ ṣe báyìí kí mo fẹ́ fi kún. àbùdí tó mi okun àbùdí tó mi ọ̀sà kò ní ọlọ́run ò lè ṣe ọ̀nà àfọ̀pọ̀rọ̀pọ̀ yàrá nígbàgbọ́ ọ̀nà ọlọ́run mo yìí bá padà dalẹ́ náà àfọ̀jọ́ kọjá àfọ̀jù kóṣù àfọ̀dúnkọ́dún. nǹkan kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ẹ o. ẹ bó ti gbogbo nǹkan sọdún nǹkan sọdún torí mi ò rántí béèrè nǹkan kan tó wà important o nítorí pé mo ti gbọ́rọ̀ àwọn pípọ̀ yẹn pé wọ́n máa ń dijú lùyàn ni wọ́n máa lùyàn jọ torí ọlọ́run gbogbo bíbà iná lù ṣé wọn ò lu bí ṣá. àìrọ mo protect you with my life ọmọ òpin yẹn ló importance yẹn wọn débẹ̀. ó mọ̀ pé ó dàbí wíìlì sí mi. àtọ́ mi jẹ́ injury player wọn débẹ̀. tó bá jẹ́ pé ó wà injured kí n lè tètè mọ̀ bóyá ká tètè máa lọ sí hospital báyìí. a ní wọn débẹ̀ tó bá rú ẹ lójú wa confam tá a bá wọlé tó bá pẹ̀kú tó sọ̀rọ̀ sí akọrin fún ẹ I'm alive when you call on me when you call ó máa gbómi ká ló jẹ́ massage kìíní gbogbo ẹ ló ti yá ẹ. Vamos lálẹ́ náà, vamos tá bá wọlé ìsìn. Wọ́n lọ mí débi ìkó rẹ̀ mí débi rẹ̀. Ìyá sójà. Òkú tẹ bá wà ọlọ́run ní fìdí fún yín. Ọwọ́ tẹ fi nà mí ẹ má fi gbọ́ wọn sí i. Àwọn olórí burúkú. ẹdùn náà ta ló bẹ̀yìn iṣẹ́ ẹ kì í ẹ mú ẹ sá sẹ́wọ̀n kó bí ìtò rẹ̀ wá ni ọgbọ́n lọ́lọ́gbọ́n fi jàgbọ́n o kó mọ́ bá a hún ẹ ti sin nǹkan ṣe ẹ ti jẹ wọ̀ ẹ ti jẹ wọ́ ta ló rán yín sẹ́kẹ̀ náà. bàbá ṣẹ́rí kò ń ṣe ẹni tí a ṣe òun ni a lọ. ọ̀rọ̀ yín ò yé mi o ọ̀rọ̀ ta lẹ́sẹ̀ ta lẹ́ náà. ṣẹ́rí èmi ṣúọ̀
rí pé kò ń ṣe àwọn Mr. and Mrs. Ọlá àwọn ọkọ láṣẹ. ṣé mo fẹ́ sọ pé ìfún ẹjọ́ pọ̀ ni why tó ṣe láì kó máa argue why you just so like kó máa run mouth ebi ojú ẹ ló ṣe ń jọ yìí lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ sí àwọn pípọ̀ yẹn tán tó tàka tó tutù sílẹ̀. Baby, look. At this junction, I am the head of this family. So let me use my brain. Which brain? Ṣebí wọn náà ló sáré calculate tó sáré sọ pé àwọn family Mr. and Mrs. Ọlá láṣẹ. Because àwọn ló bú. Ogún wọn gan. Ọmọkùnrin wo jẹ́ sọ kínní kan fún yín nísìn. Tẹ́ ẹ̀ bá dábọ̀ wótòwótò tẹ́ ẹ̀ rò ìbànújẹ́ mò ń wò lẹ́tàrí ẹ̀yin méjèèjì. Òfò, ìdánù, ìpẹ́jú. Ẹ forí jóná tẹ́ ẹ̀ máa gbóòórùn ara yín. Okay, Baba, ẹ mọ̀ nǹkan. Ṣé bẹ́ẹ̀ sọ́kọ́ alágbára ni? Yeah, that's true. I mean, Baba, you know, let reveal nípa àṣẹ àwọn èèyàn. Ìtorí ẹ̀ ní egun ṣe ń lé wa. Baba, use the same power. Ẹ lo agbára yìí kan náà. Kẹ́ fi indicate ẹni tá a ṣe gbọ́ngàn náà. That's true. Ṣebí iṣẹ́ yín nìyẹn, kọ́ lè yín nìyẹn. Ibi tẹ́ specialize sí nìyẹn. Ṣe tètè béèrè yìí tẹ́lẹ̀. Ohun tó yẹ kó béèrè kọ́ lẹ wá béèrè kẹ́yìn. Mama, but this is something you should have used your brains. As in, Ọ̀dà náà, ẹ wá dijú ẹ̀yin méjèèjì báyìí. Ẹ tẹ́ ẹ bá rí lẹ́sẹ̀. Ẹ bójú yín ní gbólóhùn. Ìrẹ́lẹ̀ ojú tiwili, ìrẹ́lẹ̀ ojú tiwili. Ajagbọ́n ní àgbó kan àgbó tán dígbọ̀ngbọ̀ràn. Bókùnkùn bá kun òye àlàkù. Ẹ ṣì wọ́n bí mi. Ẹ tí ì lọ́kẹ̀. Kò síbi tí mo fẹ́ lọ ìwọ náà lọ umbrella mi tí mo lè wá sásá bẹ́ẹ̀ ṣàánú mi. Ìwọ ni mo fẹ́ lọ. Baby! How are you, darling? I'm fine. How was your day? Come on. Grandma? Oh, I can't someone. How's everything? What's going on? Grandma is here. Oh, entertain Grandma. Baby, I'm not sure my pay. Oúnjẹ kọ́ ló máa bá wa. Yeah. What's going on? What's the problem? Come sit down. Mama, kí ló ṣẹlẹ̀? Kò tiẹ̀ sí rẹpẹtẹ nǹkan ayọ̀ náà ni bàbá mi ẹ̀gbọ́n ẹ̀ tó ṣe ọmọ tèmi tí mo bí òun ló jẹ fisa lọtìrì. Wow! Congratulations, ma. Mo ti wá sáré sọ́tún sósì owó yẹn wá kù 1,000,000. How much is that? I don't hear, ma. 100,000. 100,000 naira. Wow. So yẹn mo ṣe ní kí n wá báyìí kẹ́ ràn mí lọ́wọ́ bàbá mi kò tiẹ̀ lè lọ má lọ sí mo bọ́ sáyé ni. Mommy, ẹ má bínú o. But nǹkan tí kò yé mi ni wípé ṣé ẹ ṣiṣẹ́ lately ni? I mean, ṣé ajé ò bù bàjẹ́ ni? Good question. Mo bá òròbó tí mò ń tà náà ni ọjà ò tiẹ̀ fi gbogbo ara yá. And another thing tó tún bá fò mí ni wípé ẹ sọ pé ẹ̀gbọ́n tiẹ̀. So that means pé ẹni tá à ń sọ̀rọ̀ nípa àgbàlagbà ni. Bẹ́ẹ̀ni. Bọ̀ ó ju òun lọ. I mean, sorry boy, ẹ tọ́mọ yín o. Yes. Kálẹ̀ tọ́mọ yín ni àgbàlagbà tó ju baby mi bì lọ. O tún wá expect 100,000 naira. And moreover, ìgbà tí ẹ̀ ń ṣètò ìpẹ́ fẹ́ apply for lottery. Ṣé mọ́mí lákàyè yín ò sọ fún yín pé ó yẹ kẹ́ make preparations ìpẹ́ mara visa mara ticket ni? That's true. That's true. Well, mommy, I'm so sorry to say this. Tọmọ yín wọ́n. No. Ó kú jẹ́ pé ẹ̀yin gangan fúnra yín, I don't know ọ̀rọ̀ yẹn. According to my holy book, my holy book told me, or says rather, that teach your child so that when you grow, you might have rest and he would not depart away from it. Ìyẹn mi ni pé kẹtọmọ yín sódà tẹ́ ń ṣe dàgbà báyìí ẹ máa nísinmi but mọ́mí ìgbà tí ẹ ti tọmọ yín ẹ lè nísinmi. Mami ẹ lè nísinmi, I'm sorry to say, mommy. That's true. Ẹ lè nísinmi rárá. That's true.
kì í ṣe bẹ́ẹ̀ bàbá mi ẹ mọ̀ pé kàtẹ́rì kò dọ́gba bàbá àwọn ọmọ yìí ti kú lọ́mọdé èmi náà mọ̀ bá wà láyé kiri mi ìdẹ́lẹ̀ nílùú ọmọ yìí mi rò pọ̀ mọ́ bọ́mọ yìí ṣe ké sí mi ìyá ẹ̀ ni wọ́n bí lé mi tí n bá ìwà sọ́dọ̀ òun láti rojú ara mi ó sọ yìí kí n lọ síta. Well, there's nothing I can do to help you, ma. Maybe you should keep talking to. Well, mi ò mọ̀ pé àwọn atọrọbárà ọyẹ wà nù ròyìn. Just stop that. I should not say the truth. Just ojú òun ṣe sí wọn. Look, jẹ́ ń sọ̀kọ̀ fún ẹ. Tó bá ti wà true pẹ̀lú àwọn atọrọbárà, àwọn ọ̀rọ̀ yín tó jẹ́ kó ń tọrọ owó káàkiri. When you're true with them, meet me upstairs. Mummy, nǹkan tẹ́ ṣe fún mi yóò dẹ́ wọ́wọ́ mi nínú. Òótọ́ ọ̀rọ̀ ló sọ. Òótọ́ ọ̀rọ̀ ló sọ mummy. Ìtẹ́yìn gan gbé ìgan igbá oníbàárà ní tòótọ́. Etí àtòdídí lẹ́yìn ṣé ẹ fẹsẹ̀ rìn wá ní àbẹ̀wò mọ́tò. Ẹ wá sí bíbá yìí ẹ wá tọrọ bárà kí ni reason. Ẹ embarrass mi lélẹ́yìí insult upon injury. Problem tó kọ́ wọn bẹ́ẹ̀ ni wípé òótọ́ ọ̀rọ̀ lòun sọ but ẹ̀yin àgbà náà lẹ pa pé àkí ń tọ́jú oníkàá mẹ́sàn-án wọ́ ẹ̀fà ká. Mummy má sunkún bẹ́ẹ̀ ṣe ń sunkún yóò pọ̀ jù. Sunkún òbí mọ̀ bóyá omi yẹn wà ní. Jẹ́ kí n máa fi bà á ló dàbí pé èèyàn burúkú ni mí. Ó ti yé yín kó bá ti má sọ yẹn lójú tiyín bó ń sìn ó ti sọ ẹ jẹ́ ká treat matter yẹn. Mummy kí ni reason tẹ ṣe gbé igbá bára wá sí ilé ọ̀dọ̀ mi. Èyí ṣe contribute sí future mi rí mi. Ẹ̀yin lẹ́wọ̀n lọ school. No, ẹ fún mi lówó rí. No, jẹ́rí pé mi ò jẹ́ yín lówó. So mi wà entitled pé kí n fún yín lówó yẹn. Àwọn tó fún wọn visa kí ló dé tó ṣe fún wọn lówó tíkẹ́ẹ̀tì. Mummy ẹ má bínú. Ṣé rí ẹ mọ̀ nǹkan ẹ ti sọ fún mi báyìí mo ti gbọ́. Èmi ò lè rágbàfin. Bẹ́ẹ̀ ni you're like a mother to me despite the fact that you're not my mother. Ṣòye yín ẹ padà wá between 3 to 6 months. Oṣù mélòó ni? 3 sí 4 láàrin méjì yẹn. Tẹ́ ẹ bá ti gbọ́ nǹkan kan ẹ jọ̀ọ́ mummy mo fọlọ́run bẹ̀ yín o ẹ padà wá. By that time. Máa padà wá. O ṣeun. Inú ọkọ mi á ti lọ lẹ̀. Àmì Jésù. Ẹ ṣé mà. Ọlọ́run á finally fún yín nísìnyí. Final. Ẹgbẹ́ kan lẹ ṣe wọlé mọ́ mi bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe bọ́ta. Ẹ ṣeun mà. Ọlọ́run á sìn yín délé. Wọ́n dẹ̀ sọ sí ọlọ́run òwò oníbàárà. Ṣé wàá bára kan lọ́wọ́ tí ọ̀rọ̀ wọn gún ọgọ́dọ̀ tó níbàárà? Ìdí tí wọ́n gọ́dọ̀ tó níbàárà. Àwọn onísọ̀lẹ́nu burúkú jẹ́ pé. Ọ̀dà náà mo fẹ́ fẹ́ dá padà. Grandma ni mo rí o. Grandma ni. Ẹnu ẹ̀ ni. Dàìnẹ̀mú ti sún lọ́kà. Ẹnu ẹ̀ yìí ni ó sọ̀rọ̀ sí wọ́n yìí títí káṣọ́ pé àwọn náà èrè wọ́n jọ ẹ̀jọ̀ tó níbàárà bó ti wọ́n lọ sọ lójú wọn bó inú ẹ̀ yóò kì í gbọ́ bọ̀. Bébí ò sọ fún mi pé èyí lájẹ̀ ní family mi. Àwọn kan tá à ń sọ náà. Honestly, because I don't know why people will be so evil. Ó tọ́ mi ò sún náà. Ó síbi kan náà ń sìn. Bébí ti ṣe. Ẹ má wà tó jọ́jù kẹ́ wá gbéra ní ìsìn bẹ́ẹ̀ ṣe ṣètò ọ̀sẹ̀ pàwórí ẹni tẹ́ ẹ ṣẹ̀ tẹ́ lọ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́. Ó dà bàbá mọ̀ kan ṣé kò sí bóyá bíi àfọ̀ṣẹ àbí pé ká fi lọ bá wọn sọ̀rọ̀ kán lè gbọ́ ẹ̀bẹ̀. Àfọ̀ṣẹ bíi ti bó sáfọ̀ṣẹ ńlẹ́ fi nà lẹ́fi bá wíńgbà ẹsẹ̀ tẹ́ fẹ́ fàfọ̀ṣẹ bẹ́ẹ̀. Bébí báwo ni o ṣe mọ nǹkan tó ń jẹ́ àfọ̀ṣẹ àbí ẹ̀pẹ̀? Dúró wéwéwé ṣé kò ń ṣe pé oògùn ló fẹ́ mi? Òkè tó rò fáìn jù mí lọ sí rò pé bí oògùn ni mo fi fẹ́ wo àfọ̀ṣẹ àtẹ̀pẹ̀ yẹn mo gbọ́ nu fíìmù ni ẹ̀bí bàbá ṣé kò sí àfọ̀ṣẹ. Ìtìlẹ̀ ti wò òsì lẹ́yìn méjèèjì ṣe wọ̀nyí òsì. Ó dà ẹ ṣe sà àwọn màmá ju yín ṣe àwọn bàbá. Baby, let's go and get your people. There are witches in your house. Sure, ọmọ kàtá ṣe máa ń dárò rò. Ẹ ṣeun gan ma. Ẹ ṣeun ma. Ẹ ṣeun ma. Thank you very much. Rọra bẹ́yẹn o. Àgbàrá òjò ni kò ṣe jẹ́ kí n fẹ́ ṣìtàn pátápátá. Ẹ ṣọ́ wípé ẹ ti dáríjì àṣà. Ṣé mi? Yes. Èmi ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn láti lè yẹn kò bá mi débi èmi bá ti kàkún pé bẹ́ẹ̀ ṣe mọ̀ tí yín nìyẹn bó ti kàkún pé bẹ́ẹ̀ ṣe mọ̀ tí yín nìyẹn abiyamọ tòótọ́ lèmi èmi tẹ̀ ń wò yìí nítorí pé mi náà bímọ tèmi mo dẹ̀ ń bẹ lọ́hùn wípé
ẹni tọ́mọ mi máa ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ kọ́lọ́hún má jẹ́ ó ṣẹ̀. àmín àmín àmín. báwo ni màá ṣe wá mọ́mọ́ lọ́mọ sínú àti wípé pàápàá ìyàwó ẹ̀ kì í ṣe ara àta sí mi, ọmọ mi ni, ọmọ àbúrò mi ni. mọ́mí ṣé ẹ ní iṣẹ́ kọ̀ọ̀kan tẹ fẹ́ rọ ṣe rí èmi mọ bẹ́ẹ̀dì ilé dáadáa ìyàwó mi dẹ̀ ló mọ ṣọ́fọ̀ àmọ́ mi mo lè fọṣọ pa mo lè fọṣọ. mo ti àti fọṣọ náà láti jọ ìwé aṣọ iná là ń fọ. aṣọ mélòó ni dèrò mi ni òjò tó rà lánàá bẹ́ẹ̀ ni pé gbogbo lẹ̀ èmi ti fún mi òjò mo ti fi fọ wọn bá kìsà méjì mi mo sì ti nà sá ìná aṣọ fọ ìyá mi. mọ́mí bros nǹkan. bros mi ṣé wọ́n ti travel lọ sí Amẹ́ríkà. kó lọ ni mo sọ fún yín mi ò lówó o torí ẹ̀ mo ṣe wá bá yín jọ yẹn ẹ̀ẹ́dẹ̀ fún mi. sọ̀rọ̀ jújọ́ baby yẹn. what is wrong with you you talk too much o tún padà lọ sọ́jọ́ yẹn let it go. ẹ̀gbọ́n náà lọ sí Amẹ́ríkà báyìí. mọ́mí. ẹ wo àdáwọ́lé yín á yọrí sí rere. àmín Jésù. ẹ náwó mo báyìí ọwọ́ yín á. àmín Jésù. ẹ lálùbáríkà. àmín. gbogbo àdáwọ́lé yín ló máa yọrí sí rere. àmín Jésù. èròǹgbà ọkàn yín ti dáadáa tẹ fẹ́ gbé ṣe ọlọ́run ọba òkè báyìí á bá mi mú wọlé àṣẹ á bá mi mú ṣẹ lágbára ọlọ́run èṣù oníyà yín ṣé bí wọ́n rí i pé níjọ́ yẹn ẹsẹ̀kẹsẹ̀ náà mo tútù ṣàdúrà fún yín pé tó mò ń lọ o èṣù oníyà yín o ó ti tán. mọ́mí ẹ fún mi ní account number yín Okay, let good me idea. make a transfer of 1 million naira to you right wow now. Yes. wow very generous. àkáǹtì tí wọ́n fi pawó wa. ẹ mo sọ fún yín pé orúbó mo ń ta olówó etí aṣọ kí mo fẹ́ fi pamọ́ ebi máa fowó pamọ́. Mommy, in that case ìrìn wáyé kù ibi ilé ẹ̀kọ́ sí that's true. first thing tomorrow morning ma make sure pé káṣín okun yín lára Good. and ìyẹn dẹ̀ ní kọ́kọ́ mọ́mí ṣe rí àná mi ò gbọ́dọ̀ máa gbèrú bíbá kódà. mọ́mí máa move yín kúrò bí very good. láìpẹ́ mọ́mí promise ni mo máa make sure pé ẹ she shouldn't be living here. baby so yẹn tí 1 million jẹ́ fún wọn kọ́ lè understand kọ́ máa lọ sómi tí aṣọ. mọ́mí irú owó yẹn máa gbé sí bank ní ẹ it's lè a kí lot mi of tí aṣọ money. mọ́mì. ẹ̀yin náà lẹ́ẹ̀ bá mi ṣe èmi ò kúkú mọ bó ṣe ń ṣe báǹkì. All right, no problem. Mama, share everything. Check bo. Okay. Mommy, ẹ ṣeun gan. Ẹni tí mo ṣe gangan ni kò fún mi problem báyìí. Bẹ́ẹ̀ni. Ló dáríjì mi. ó dáríjì wá torí ọjọ́ ọ̀la wa níbi ọjọ́ ọ̀la wa Ọjọ́ ọ̀la wa ti dà. ó ti dà. Mr. Ọlá. Mr. Ọlá Mr. Ọlá Àbọ̀lá. ẹ má já o ẹ má bá yàn já o. mọ́mì ẹ má wọrí o. ayé fún mi ti bàjẹ́ ní èní. Ọlágbà. Mọ́mí, ẹ ṣeun gan ma. mọ́mì ó máa lóun ò ṣerú ẹ̀ mọ́. ó máa lóun ò ṣerú ẹ̀ mọ́. Let's go. inú bí mi ni. inú bí mi ni. Mọ́mí, a rí iṣẹ́ gbọ́. ẹ má bá yàn já o. mélòó ni tí wọn máa sọ pé wọn kàn kàn yàn mọ́nú lọ́wọ́ ò ní jẹ́ kí n gbéyàn sínú mi. Oh, interesting. Mo rí pé orí yín ti pé ń sìn. Kò ṣẹ̀ṣẹ̀ nídìí ká ṣe máa pè yín kẹ́ tó wá ṣe ohun tó yẹ kẹ́ ṣe. But as it is, mi ò rò pé mo really need ìwọ ọkọ àbí. Ìyàwó mi wọ nídìí lílo. Of course, mo ní ṣe. The only thing ni pé okay, àwọn boxers tí mo àwọn aṣọ tí mo soak yẹn boxers wà náà ó dẹ̀ pọ̀ díẹ̀. Wàá wá fọpọlọ gbó iye tó máa gbó bẹ́ẹ̀ ni pé òun bá ìjọba wàyà àjàkájà tó máa fa aṣọ yá fún mi o. Torí mo ṣẹ̀ fẹ́ ránṣẹ́ pè yín gan tẹ́lẹ̀ lẹ́yìn náà wá ó tiẹ̀ dá tẹ́ tí ń lò làákàyè yín sìn tẹ́ tí ń mọṣẹ́ yín níṣẹ́ tẹ́ tí ń wá fúnra yín tẹ́lẹ̀ ṣe máa dààmú èmi àtọkọ mi àṣẹ máa pè yín bẹ́ẹ̀ bọ̀ sí tí ọpọlọ yín ti pé ń sìn à lè tẹ̀síwájú dáadáa. Sista Làbákẹ́ ẹ bá mi wọnú kíchìn lọ èmi àtọkọ mi ṣe ìjẹun tán ni ẹ bá fọ gbogbo abọ́ tó wà nínú bẹ́ẹ̀ pọ́ọ̀tù gbogbo nǹkan tó wà ń bẹ̀ kẹ bá mọ́ọ̀pùlẹ̀ kẹnu gbogbo wíńdò torí àwọn dust ó ti pọ̀ jù ń bẹ̀ ọpọlọ yóò sọ fún yín pé kẹnu àfi kéèyàn ṣe é sọ fún yín. And please be careful because èpì àlẹ́jà yẹn àwọn egun dẹ̀ wà náà èmi mo request for specially èpì àní wọ́n á di kó máa gun lọ́wọ́. tó bá tiẹ̀ gún wọn lọ́wọ́ ọlọ́run ṣe ọkọ wọn wà ń bíbà
àwọn bá wọn treat ẹ̀ ṣé bẹ́ẹ̀ ní first aid àbẹ́ẹ̀ni so ẹ bá wọn treat ẹ̀ tí egungun bá gun wọn lọ́wọ́ ẹ tètè ṣe kẹ́tọ́rí èmi àtọkọ mi fẹ́ sùn. ọ̀rẹ́lẹ̀. wẹ̀lẹ́. ìyá mi bí a lọ ṣe iṣẹ́ tí wọ́n rọ wá. Actually ìgbà tí mo wọnú ilé mo notice wípé dining table yẹn wípé wà dusty. hello ọ̀nà kitchen àti ibi tí o ti máa fọ aṣọ nìyẹn má wàá obstruct tv tí mo wò fún mi. no ẹ jẹ́ kí n bá yín dust dining table náà wà very dusty. ọpọlọ yín ṣó ń yòrò sí ni àbò ń kún sí ni ṣebí ilé kan náà làjọ ń gbé fúláàtì kan náà làjọ ń gbé structure kan náà fi kọ́ àwọn ilé ṣé kí ṣìṣọ́nù òbí ló wá ṣé fẹ́ wọnú ọkọ mi lọ ni. actually mo tẹ fẹ́ rò bí dining table yín kò wá. kind of like this. That's yeah? beautiful. Yeah, What do you think? I always know you are doing that. Ọkọ lórí burúkú ni ẹ. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ẹni tí mo ṣe gan ó fún mi ní wàhálà kan báyìí tí mo ṣe dọ́dọ̀ tí mo tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ni ó ṣe dáríjì mi. Wọ́n fún mi wà. sísá làbákẹ́ orí yìí burú ni dábẹ́ ó ta mí. Ìwọ tí mi ò ṣe rárá ó wá ń dà mí rí ìwé òun rán ìyàwó mi iṣẹ́. Kí ló sọ? ṣe sùúrù àwa lọ́ọ̀ṣẹ̀ ní sùúrù.